ọ̀dà fàárẹ̀ ó tún kó fàákà kì í tó. tó ń bára gbà lágbà níbi kan tí wọ́n já lálùfáà tó bá láyé tí wọ́n bá fún ẹ lọ́rọ̀ pé ó sọ. wọ́n ṣe bí onímọ̀ lójú wọn àwọn tí ń lò máa bọ̀ kó tó dáyé. ṣe ni kí omi apọ́n wọn lé pé kéhùn kí làwa mọ̀ tí a fẹ́ ké níwájú ẹ̀yìn bàbá. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sí sọ ìrí. ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sálẹ̀ fún bàtà sá. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sí sọ ìrí. ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sálẹ̀ fún bàtà sá. oníwàlímọ̀ yóò kú oríire òní o. oníwàlímọ̀ yìí kú oríire òní. jẹ́ káyé rí àpẹẹrẹ àfa lára rẹ̀. mọ́ sọ̀rọ̀ tí ò dáa mọ́ darapọ̀ mọ́ jàǹdùkú. má hùwà tí ò dáa sáwọn òbí ẹni gbà kankan. ẹ má sọ pé ẹ ti kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sí sọ ìrí. ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sálẹ̀ fún bàtà sá. ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ káalẹ́ o a kú jímọ̀ tèní ẹ̀mí wọ́ sọ̀pọ̀ rẹ̀ láyé. kókó ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lálẹ́ yìí mo ti fọwọ́ kọ sórí Facebook nínú gúrùpù yìí ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ò mọ Yorùbá kà ká fẹnu sọ kó yé wa. Ìkòkò ẹgbẹ́, kí ni wọ́n ń pè ní ìkòkò ẹgbẹ́? àwọn wo ló ní kòkò? ta ló wọ́n ní kó gbé kòkò? ni mo fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa lálẹ́ yìí. ó dẹ̀ wúlò fún ẹ, Ọlọ́run ó wúlò fún ẹ. pé ará ilé ẹni ẹjọ́ jókòó nu mọ́tò gbé e fún jóun náà máa wò ó akẹ́kọ̀ọ́ ń bẹ. tí wọ́n bá sọ fẹ́ lómi pé fi kòkò ẹgbẹ́ lélẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀? mo fẹ́ tú àṣírí tó wà ń bẹ fún wa lálẹ́ yìí, ẹ máa bá mi ká lọ. kó má bẹ̀yìn bàbá jẹ́. ọmọlúwàbí alájẹ ó pẹ́ láyé àtúbọ̀ tán ayé mi ojú bí oyin. títí bàbá wa ṣe ó kà máa. bàbá wa ṣé ó kà máa lè bàbá wa ò dìgbò ṣe o. ṣé ó kà máa lè bàbá wa dìgbò ṣe. ṣé ó kà máa. mi ì fẹ́ ká wéèsì mẹ́gì wa jìnnà jù torí ẹ̀yin ìyá mi tẹ́ wà níkàlẹ̀. nínú ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ ń rìn ni bẹ́lẹ̀ ìbádéwájú wòlíì wọn á lólógo ni, nítọ̀hún déwájú àfáà wọn á lólógo ni. irú ògo wo lògo rẹ? kí ló dé tí òjò orógo rẹ lò? ọ̀nà àbáyọ ọmọ fẹ́ sọ fún ọ lálẹ́ yìí. tọ́ bá débi tó dọ̀hún wọ́n lọ́mọ ẹlẹ́gbẹ́ ni. ẹlẹ́mìí ò tiẹ̀ sọ pé wọ́n lóun lẹ́gbẹ́ òun ò tiẹ̀ rí àpẹẹrẹ póun lẹ́gbẹ́. ń ja ẹ̀sìn lálẹ́ yìí, wàá mọ̀ bó lẹ́gbẹ́ lálẹ́ yìí. irú ẹgbẹ́ wo ló bìlọ́ǹgì sí? ń ṣàlàyé díẹ̀ fún ọ lálẹ́ yìí. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ ṣoríire. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. gbogbo àlá tẹ máa ń kà èmi tí mò ń kọ́ rèé. àìmọye èèyàn ló ti wá bá mi, yàtọ̀ sí àwọn èèyàn ní Nàìjíríà, Amẹ́ríkà ní gbá oríṣiríṣiríṣiríṣiríṣi. àwọn ṣe bí ẹnìkan tó tóbi ra bàtà mi rà, gbogbo mi ò jù báyìí náà lọ. ẹ wò mí, wọ́n máa ń sọ pé ìkòkò ẹgbẹ́, bẹ́ẹ̀ ni
tòótọ́ ni ṣé kòkò ẹgbẹ́ wúlò nú ayé èèyàn ó wúlò afáà lẹni tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yìí wàá sọ àṣírí ibẹ̀ fún ẹ mo máa ń jẹ́ kó yé ẹ̀yin tó pé ẹ máa ń lọ fi kàlẹ́ndà ẹ máa sọ pé ẹ jọ ọmọ tá a bá bí ní May 5 ìràwọ̀ wo ló ń lò ọmọ tá a bá bí ní March 3 ìràwọ̀ wo ló ń lò ọmọ Gemini ọmọ Jupiter ọmọ rọ́bìṣì ni òyìnbó gbìyànjú kò mú tó òyìnbó àwọn náà gbìyànjú ṣùgbọ́n kò mú tó lára ìgbìyànjú àwọn òyìnbó òun ni engine tí wọ́n fi ń wo scan wa tí wọ́n fi ń ya inú aláboyún ọmọ tó fẹ́ bí ọkùnrin méjì lọ́wọ́ àánú rẹ̀ nígbà èèyàn bàbí ni ọba jẹ́ ọ̀kan mẹ́ńṣìn scan lè wo okùn aláboyún tí wọ́n sọ pé kò tiẹ̀ sí nǹkan kan bẹ́ oyún sì ń bẹ́nu ẹ̀ ó lè wo ẹlòmíì kan sọ pé obìnrin lọmọ tẹ́ fẹ́ bí yóò sì bí ọkùnrin ẹ wo Ọlọ́run tí scan bá sọ fún ọ pé December ló bímọ tó bá pẹ́ kó tó rẹrù ọmọ ọlẹ́ ó lè jẹ́ August ló bímọ rẹ̀ ọmọ tí mo ṣẹ̀ṣẹ̀ kó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjọsẹ̀ méjì àbí mẹ́ta lọ ṣẹ́mọ ohun tí scan wí olódòṣù kọkànlá olódòṣù kọkànlá tó bímọ kí lẹ wí September mo bí September òun ni mo bí mo ní ẹ̀yìn èèyàn ohun tí máa ń sọ fún yín lóde lẹ́yìn September yìí nínú Islamic calendar ó jẹ́ January Muharram ó jẹ́ January ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọnù lélẹ́yìí a rọ pé ọmọ March ni sọ́kò rí bẹ́ẹ̀ nínú Islamic calendar nǹkan oṣù tóbìnrin ṣe oṣù òkè ní nǹkan oṣù ń kà menstruation oṣù òkè ní ń kà gbádùn mi oṣù òkè òun ni menstruation ń kà káwá padà wá bí ìkòkò ẹgbẹ́ tá a fẹ́ sọ fún wa á dààmú ara rẹ kiri mọ́ oríṣiríṣi èèyàn lọ́lọ́run dá sáyé ọlọ́run ní ń ṣàkóso kádàrá wa èdè lárúbáwá ní kádàrá kọ́dọ̀rù èdè lárúbáwá ní jẹ́bẹ́ òyìnbó a máa pè é ní destiny tàbí kí wọ́n pè é ní future àwọn bàbá wa máa pè é ní àyànmọ́ wọ́n á sì máa pè é ní ìpín tàbí wọ́n pè é ní pé àbáwáyé ọmọ àkọsẹ̀jayé ọmọ nínú àpèdán àwọn ẹlòmíràn ní ìràwọ̀ ọmọ tó bá rí láṣeyọrí ni wọ́n pé ìràwọ̀ ọmọ yìí tàn ògo ẹ̀dá òun ní jẹ́ ìràwọ̀ ẹ̀dá òun nìpín ẹ̀dá òun làyànmọ́ ẹ̀dá òun làkọsẹ̀jayé ẹ̀dá. ẹ̀dá kan ò lè sọ kádàrá ẹ̀dá kan òye lọ́lọ́run fún àwọn onímímọ́ òye lọ́lọ́run fún àwọn onímímọ́ ẹni tó bá sì fẹ́ ní fún kì í ṣe gbogbo èèyàn gbádùn mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ṣe sí ìwọ ọ̀jọ́ra wa ẹ̀yin lè sọ pé àmàlà lè fẹ́ jẹ lálẹ́ èmi lè sọ pé àmàlà bá wà wá ní gàrí ló wù mí kí n mu yes choice mi nìyẹn ẹ̀yin láìkì kẹ́ ẹ máa fi oúnjẹ tàbí owó yín oúnjẹ tó bá kù tẹ́jẹ̀ kẹ́ fi ṣe sàrà èmi ò lè ṣe é ìṣesí ìwọ ò lè jọra wa kí lẹ́ni mo wí kò lè jọra wa ẹlòmíì ní ẹ̀mí kọ́ máa pa ẹ̀dá ẹgbẹ́ ẹlòmíì ò sì ní rárá
ẹ gbádùn mi kí lẹ wí tírésìsì ìwà ara wa la máa fi dára wa mọ̀ ọlọ́run wá ń júwe ara wa fúnra wa láti bí àlá lọ́lọ́run fi ṣe manual fún ìrìn àjò wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ alálàá kò yé ṣùgbọ́n láti bí àlá yìí ni ó ti dá irú èèyàn tó jẹ́ mọ̀ pé ó dàbí èyí pé èèyàn báyìí ni mo mí dàbí ni mí ẹlòmíì ò lẹ́bùn àlá ó ní àsọbádé ṣẹmọ ohun tí wọ́n ń pè lásọbádé kọ́kọ́ wò yàn kó sọ pé èmi mi sọ fún mi pé ó ra mọ́tò lọ́dún yìí yóò sì rí bẹ́ẹ̀ ẹ máa wò ó ẹ̀yin ọkọ bọ̀dá wọ́n lọ fẹ́yàwó rẹ̀ kalẹ̀ ó ń bọ̀ fara dà á látìgbà tí tó ti ra kápẹ́ẹ̀tì kalẹ̀ ọwọ́ àdánarébù tán ìyàwó rẹ̀ ọmọ ọ sí mọ́ ẹ̀yin ò lè jẹun lé mọ́ àwọn tẹ́ ń lọ oriental tẹ́ ń lọ àwọn bíìgì hòtẹ́ẹ̀lì káàkiri àmọ́ pé ìyàwó rẹ̀ ọmọ bí kò kàwé kò lè ọmọ àwọn oúnjẹ náà agolo ó ṣe oúnjẹ hòtẹ́ẹ̀lì lọ́ọ́ dáa jù bẹ́ẹ̀ ló ṣe kàgbá kò bọ̀ wálé a bá kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní lù ó lè jẹ́ ògo ìyàwó rẹ̀ yẹn ní jẹ́ kó máa ga tọ̀ ọmọ pé ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ bá ti sọ sínú ayé rẹ̀ òun ní di odidi ó sì mọ̀ a bá bẹ̀rẹ̀ sí ní lù ìyàwó mi ń bẹ kọ̀ máa rámù má bàa wí bá a fara dà á alájà ọ̀dà tó bá jẹ́ pé kọ̀mọ́nú lè tún ṣe ní àsísítì kẹjọ tún ṣe kọ́ ọba àti ṣoge fi àwọn ọ̀rẹ́ hàn láwọn èèyàn gidi kí wọ́n kọ́ ọ ṣe àwọn tí ọkọ ìyàwó rẹ̀ ń kọ́ kọ́kọ́ ní ìwé o èyí tó fi báyàwó rẹ̀ sọ̀rọ̀ gidi kò mọ̀ lọ bẹ̀rẹ̀ sí ní kóòtì gbàgbà ìyàwó ọ̀nàrẹ́bù bá dẹni tí ń gbà àwọn gààrí kádùúgbò káàkiri ìyàwó rẹ̀ wá sọ pé lágbájá bó o ṣe ń lọ ọ́fíìsì lónìí wọ́n yọ ọ́ níṣẹ́ ni láti ó sì dọ̀bí iṣẹ́ lóòótọ́ wọ́n bá gbé fáìlì lé lọ́wọ́ pé Mr. Kínní iṣẹ́ yín tán lónìí kí mo ṣe kò ní nítumọ̀ torí pé orí ìyàwó rẹ̀ kì í sorí tààrẹ́ jẹ ìkòkò ẹgbẹ́ oríṣiríṣi lọ́lọ́run dá wa tí ò papọ̀ mọ́ra wa nínú òṣèṣì ẹ̀dá kọ̀ọ̀kan àwọn ẹ̀dá kan mẹ́tọ́ yìí pé ọmọ ẹlẹ́gbẹ́ omi ni wọ́n àwọn ọmọ ẹlẹ́gbẹ́ omi yìí lọ́wọ́ á pọ̀ láyé gbáà wọ́n pọ̀ wọ́n pọ̀ o yìí máa kà wọ́n fún yín ní kọ̀ọ̀kan emèrè omi ń bẹ sórí àwọn emèrè omi yìí àwọn ni wọ́n jẹ́ bíi pólíìsì tí o bá ṣẹ̀ wọ́n ọ jẹ ìyà ọ̀pọ̀ jẹrú ẹ̀ rí o sì lè ṣògùn kó mú wọn o lè ṣògùn kó mú wọn láyé ìfàpẹrẹ rú ẹ̀ hàn tí ọkọ tó bá fẹ́ wọn torí wọ́n ṣòro fẹ́ tó bá lọ ilé wòlíì igba àbí ilé aláàfáà igba kó ṣògùn àìmọye yóò tún sọ fún ọ bọ̀dá ẹ̀ sì mi ògùn ṣe ọ̀rọ̀ wọ̀ ẹ̀ lánàá níṣẹ́ ni kó ṣe mẹ̀dọ̀ iṣẹ́ tí ọkàn wọn ni wọ́n máa bá yàn jẹ́
mo ti fún wa nítàn rẹ̀ rí ní ọjọ́ kan. ìyá kan ní àwọn ọmọ yìí ń lọ sùkúù, àwọn ọmọ yìí lọ́rẹ̀ẹ́, sùkúù kan náà wọ́n jọ ń lọ. ìyá àwọn ò rówó school fees san, kò rí owó school fees san mọ́, àwọn ọmọ yìí ò lè lọ sùkúù mọ́. ṣùgbọ́n ìwé yìí wo àwọn ọmọ yìí ká, bàbá wọn sì ti kú tipẹ́. àwọn ọmọ yìí wọ́n máa wá ṣeré wálé, wọ́n máa ṣeré wálé àwọn ìkejì wọn, àwọn sì mọ̀wé. àwọn ọmọ ìyá olówó tí wọ́n ń wá àwọn ọ̀mọ̀wé, wọ́n sì jọ wà nínú ẹgbẹ́. ẹ máa wo nǹkan o. àwọn ọmọ yìí wá sọ fún ìyá wọn pé mọ́mí ẹ bìlífù pé àwọn ọ̀rẹ́ àwọn lọ skul ẹ àwọn sì fẹ́ kẹ́ ẹ hẹ́ẹ̀pù wọn bẹ́ẹ̀ ṣe ràn wá yìí, kẹ́ ẹ máa rán àwọn ọ̀rẹ́ àwọn yìí náà lọ, ọlọ́run ó máa bùkún yín. ó ní kò sí pírọ́blẹ́mù, ẹ̀yin ìyá gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ yín bá sọ ẹ má máa kó dàmọ́, ẹ má máa pè é ní rọ́bìṣì mọ́. ọ̀rọ̀ èmèrè omi ni mò ń sọ fún yín yẹn, wọ́n ń yànnàná wọn fún yín ní kọ̀ọ̀kan. ìyá bá dá àwọn ọmọ yìí sùkú, owó táwọn ọmọ rẹ̀ ń gbà lówó oúnjẹ ìní ń fún àwọn ọmọ yìí náà, mọ́tò rẹ̀ ní fi ń gbé àwọn ọmọ, tí fi ń gbá àwọn ọmọ rẹ̀ ní fi ń gbá àwọn ọmọ yìí náà lọ sùkú. ìyá àwọn ọmọ yìí wọ́n máa ṣàdúrà fún, láì mọ̀ yìí pé àwọn ọmọ tí ń ṣàdúrà fún ìyá wọn gan àtàwọn ọmọ tiẹ̀ èmèrè omi ni wọ́n. àṣé àwọn ọmọ tí wọn ò rówó lọ sùkú, àṣé àwọn lè lórí ẹgbẹ́. ìyá wọn ti wà nínú ìdààmú kan tipẹ́tipẹ́, ìyá àwọn ọmọ tó rí ṣe yẹn ó ti wà nínú ìdààmú kan tipẹ́tipẹ́. ó ti yẹ kó rí promotion, wọn ò fún, ó ní àwọn ọ̀tá tó pọ̀, wọn ò fún. àwọn tí ó sì tó wọn ti gba promotion. ṣàdédé ọkàn rí i pé kò pẹ́ sígbà yẹn ọdún dé, ìyá ìfẹ́ lọ ra aṣọ àwọn ọmọ rẹ̀, àwọn ṣe é gbàgbé àwọn ọ̀rẹ́ àyà òun ò gbàgbé wọn, wọ́n ra tiwọn náà. ìyá ìra sọ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ rẹ̀ àti bàtà everything, oúnjẹ tí wọ́n jẹ ń jọ ọdún everything ó rà á. kò jẹ́ káwọn ọmọ yẹn mọ̀, ọdún kọ̀la ẹ pè mọ́mì yín wá, aṣọ wọn ní, ráìsì ní, ẹdìyẹ ní, òróró ní, igbá ní, àwo ní. ìyá ìṣàdúrà títí àwọn ọmọ sáà ń wò, mọ́mì ẹ̀ ṣe o, mọ́mì ẹ̀ ṣe o, mọ́mì ẹ̀ ṣe o. ọlídìí ọdún tí wọ́n lọ tí wọ́n wọlé, promotion ìyá yẹn bọ́ sí ipò tí ò lérò pé òun lè bá rẹ̀ lọ́ba rẹ̀. orí rẹ̀ wá ń dọ̀tun, ipò rẹ̀ wá ń dọ̀tun, orí rẹ̀ wá ń dọ̀tun, ipò rẹ̀ wá ń dọ̀tun. ọmọ bíi táànù yìí ti wá. àwọn ọmọ èmèrè omi a máa jà fún yàn ni. ìyá gbogbo àwọn ọmọ tí máa wọ yàrá yẹn wọ́n máa kanra mọ́ wọn mọ́, ṣe dáadáa sí wọn. ọmọ bíi tádùá rí ó ti gbà. àwọn èmèrè omi wà, ìjà oníjà wọn a máa gbé. ọmọ ẹni tó ṣe sàárà fún tọ́nà rí ó fi là. ìránṣẹ́ omi ń bẹ, ìránṣẹ́ omi wà. àwọn ìránṣẹ́ omi yìí, èèyàn jẹ́ ìránṣẹ́ omi ò pé kó máa bọ Ọ̀ṣun o, kò sì pé kó bọ Bàtálá. gbogbo ẹni tó jẹ́ dókítà láyé ìránṣẹ́ omi ni. kílẹ̀ ń wí? àní gbogbo ẹni tó jẹ́ dókítà láyé àbíyè ni wọ́n, torí pé iṣẹ́ àbíyè ni wọ́n ń ṣe, ìránṣẹ́ omi ni wọ́n.
kí lẹ́ni mo wí ìránṣẹ́ omi ni wọ́n. lára àwọn ìránṣẹ́ yìí àwọn ìránṣẹ́ omi yìí àwọn eléyìí kò fẹ́ irọ́ rárá wọn ò gbọ́dọ̀ parọ́ wọn kì í sì ṣàbòsí àwọn ìránṣẹ́ omi bẹ́ẹ̀ ni tí wọ́n bá bá wà níbi ọjà rẹ àbí wọ́n bá bá wà níbi iṣẹ́ rẹ wọn ò kọ́kọ́ má fáwọn ní nǹkan ṣùgbọ́n wọ́n máa rí ṣe tẹ̀mítẹ̀mí ni wọ́n fi báyàn ṣe. ẹgbẹ́ aláta ń bẹ ẹgbẹ́ aláta yìí wọ́n sọ létí ń dùn délé ahoro ni wọ́n ba ilé jẹ́ wọ́n sì bọ̀nà jẹ́ èmìrì ọ̀dájú ní jẹ́ ẹgbẹ́ aláta alára igbó ọmọ téèyàn tọrọ nídìí òrìṣà àwọn lálára agbó ọ̀ndà aláta ńbẹ̀ lálára agbó wà àwọn eléyìí máa fún yàn ní dààmú púpọ̀ láyé ọmọkọ́mọ ò ní yálé ẹnì kọ̀ọ̀kan wa ó lé àlejò wọn ṣòro ó gbà ẹgbẹ́ olókùúta ń bẹ fòníkú fọládìde fòníkú fọládìde fòníkú fọládìde ìránṣẹ́ ajé sì wà àti ń débi à ń lọ báyìí o ṣe rí àwọn ìránṣẹ́ ajé kò yí sí láti tètè bá wọn pàdé wọ́n dẹ́ pọ̀nú ayé ló fi yẹ kéèyàn máa ṣe dáadáa ìránṣẹ́ ajé ìránṣẹ́ ajé ẹ wò mí obìnrin lè ti bí ọmọ mẹ́fà síbì kan tàbí kó bí ọmọ márùn síbì kan ìyẹn ò pé ọmọ fẹ́ o tó bá jẹ́ ìránṣẹ́ ajé ì máa ń ṣòro fún wọn kí wọ́n tó ní ibùjókòó àmọ́ wọ́n tó bá gbàlejò wọn tó jára ọkàn ó ti gboríire sọ́dọ̀ ọ̀nà rẹ̀ ọmọ àlà ni ìránṣẹ́ ajé wọn èé dájé lò fúnra wọn ìránṣẹ́ ajé kì í dájé lò fúnra wọn wọn ò lè dára wọn sọdọ̀ lówó o irú rẹ̀ làwọn obìnrin tó jẹ́ pé kéèyàn ó tó bá wọn pàdé ó ti bóríṣiríṣi obìnrin pàdé ó lè má fain ṣọ́ǹgbọ́n mi yé ìran rẹ̀ lè má ka dọ́là rí tó bá bá wọn pàdé gbogbo ohun tí ìran rẹ̀ ò gbé ṣe rí ní dáadáa yóò sì bẹ̀rẹ̀ sí ní máa yípo fún wọn ṣùgbọ́n wọ́n kọ̀ kéèyàn ọ̀rẹ́ wọn jẹ tó bá rẹ́ wọn jẹ wọ́n kó ajé hàn kúrò lọ́dún yẹn yóò sì gbé gbàbò míì lọ ọ̀pọ̀ nú ayé lónìí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì fi ìyàwó sàlè ọwọ́ á fi àlè ó fi ṣèyàwó ń ṣẹlẹ̀ sọ́dọ̀ obìnrin náà pé ọfọkọ sàlè ọfàlè sọkọ tí ọba bá obìnrin pàdé yẹn kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan láàrin ọjọ́ tẹ́ ẹ bá jọ rìn kó wo bí sẹ́rẹ̀ bá ṣe ń rí bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ajé àwọn ló yí sí láti mọ̀ dáadáa tí ìránṣẹ́ ajé tó bá wá bọ́ lálejò tó bá gbé ọjà kalẹ̀ kọ́ má tà tó bá jókòó tì ọ́ nígbà bẹ́ẹ̀ mú 1 hour 2 hours jẹ wọ́n sì bẹ̀rẹ̀ sí máa wá béèrè ọjà lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀yá wa ń lo òkè wọ́n gbọ́n ọgbọ́n yẹn tí wọ́n bá gbé ọjà rù tí wọ́n ń kiri lọ ẹ dákun ẹ bá ń fún àǹtí ìdí ìlẹ̀kẹ̀ ìyá kọ́ mi ẹ bá ń gbowó yẹn kò ní kọ́kọ́ ní tẹ́wọ́ gba owó yẹn àǹtí ìdí ìlẹ̀kẹ̀ ẹ bá ń gbowó yẹn bàbá ọkọ mi ẹ bá ń gbowó yẹn wọ́n ń tẹ́sítì ajé rẹ̀ wò wọ́n bá ti wá gba ajé ìsọdọ̀ yóò fi tẹ́lẹ̀
yọ wá wo bí òun ṣe tà sí wàláhì tí ọba rí ẹnìyẹn níjọ́ kejì kò ní kú onílé yẹn ẹ dákun ẹ bá wà tí ìdí ilẹ̀kẹ̀ bí n kú lọ yóò ní ẹ sáfìdá kun ẹ bá ń gbowó yìí tọrọ mọ̀ pé ajé òun ni bẹ́ẹ̀ náà lọ́kọ tá à ń fẹ́ o bẹ́ẹ̀ nìyàwó tá à ń fẹ́ o ọkọ tó fẹ́ lè má rẹwà ṣùgbọ́n gbà tó bá gbé nǹkan rẹ̀ yípo nǹkan rẹ̀ rọrùn fọ̀rọ̀ òwe kíkà alẹ́ ìbò ìwòrè tẹ́ ń fọ̀ náà ní tẹ́ fi lólóore lọ I can button asin graduate button service kíní kan olólóore lọ fún rẹ̀ kí lọ́kọ̀ rẹ̀ bó ń bi oríire ọ̀tọ̀ inú rí ọ̀tọ̀ yes nǹkan máa yàtọ̀ ẹ máa wo àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ọmọ iṣẹ́ tí wọ́n bá gbà ọ̀gá tó bá jí ọ̀jọ̀gbọ́n iṣẹ́ mélòó lọ́gàá mi mọ̀ a ní ẹgbà mi kàfílà gbà mo fi gba kàfílà àbí gbà mo gba táwọn wá sọ́dọ̀ ọmọ yẹn mọṣẹ́ o èmi àkànní ìkọ́ mo sì wà lẹ́nu iṣẹ́ yóò fa 30 years ṣùgbọ́n kí n gba ọmọ yẹn sí ni táwọn wá iṣẹ́ ti gbàrí láyé wọ́n gbé fún mi ni wọ́n ti gbaṣẹ́ local government lẹ́yìn wọ́n gbéṣẹ́ mi ní secretariat àwọn aráàlú èbó wọ́n wá wọ́n ṣáà ti táwọn làwọn ń béèrè táwọn bá èmi lọ́ọ́ gáà rẹ̀ wọ́n ní táwọn là ń fẹ́ òbítíbitì owó máa wọlé òbítíbitì owó máa wọlé ọdún méjì lọ́mọ sì sáàfù àbí lọ́mọ lẹ́jọ́ búùkù tọ́dún méjì bá ti fẹ́ pé ọ̀gá ọkọ̀ irọ́ ò ní tí kúrò torí ọ nílé ẹgbẹ́ a ní àwọn kan irọ́ ni torí pé ajé rẹ̀ lọ̀gá yẹn ń lò tí fi ń sara rin dín ọmọ rírì rẹ̀ kò ní lè sọ jáde pé kàfílà ọmọ alájẹ ni bẹ́ẹ̀ ni kò ní lè sọ ajé ọmọ ajé wà àti rí wọn bá pàdé ó rí ẹ̀ ṣùgbọ́n àwọn náà ló yí sí láti tètè dámọ́ ó lè má ní ga ó lè má ní kódà ó lè má ra sọ̀wọ̀ ṣùgbọ́n tó bá ti ń bá rìnrìn àjò ìfẹ́ irọ́ ni wọ́n yé tì tó bá ti parọ́ fún wọn tó ń sòótọ́ fún wọn sórí bí bá ti ń tọrọ fún ẹ gbogbo nǹkan rẹ̀ yóò máa dán sí ni yóò máa dán sí ni gbà bí mo ṣe sọ fún ọ wà bẹ́ẹ̀ dáadáa ẹgbẹ́ ọlọ́mọ yọyọ adébíyà lọ wà yìí àwọn wo lẹgbẹ́ ọlọ́mọ yọyọ àwọn kan máa pàtàn Tinubu ọmọ kìnnì kan ni kìnnì kan sọ́nẹ́kà ọmọ ìlú ibẹ̀ ni ó jókòó sí ibẹ̀ wo ìwé ìtàn ni ó gbé lọ́wọ́ kò ní sọ̀gbọ́lọ́tàn lú Ọ̀yọ́ tá ń bí ọ́ nítàn ìyẹn ni wọ́n ní kọ́ máa sọ àbáṣeyọrí bí Tinubu ṣe jó lóríire nìwọ náà jó lóríire ìwọ ni kò ṣàwárí ara rẹ pé irú èèyàn wo ni mo jẹ́ tí n fi ní ṣerú ayé ìkòkò ẹgbẹ́ tí wọ́n ní kò fi lélẹ̀ iṣẹ́ tó máa ṣe ní jẹ́ kòkò ẹgbẹ́ ẹ máa wò ó láti kékeré olórí èrò ń bẹ o ẹni tí èso olórí èrò ń bẹ o o lè jẹ́ wòlíì tàbí kó jẹ́ pásítọ̀ kó dá chọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ má rírú èsì lérí èrò ni àjẹkọ́ ní ilé ọkiri kódà o lè má mọ̀ píríìtì tọ́jà pé òbítíbitì èrò ni wọ́n máa wá chọ́ọ̀tì rẹ olórí èrò ni ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àfáà mi ń bẹ bó ṣe ní àṣírí lọ́wọ́ tó kéré ní wá nígbà tí ìbá ti ṣe lérí èrò ẹ máa wẹ lómi kò ní kọjá àánú yàrá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó wà ní Maiduguri yóò sì ló wọn èyí tó wà ní Ìbíní òun náà ló wọn wà wá yàrá ẹyọ kan nísinsìnyí sùn wọn máa èrò ní dálódò rẹ̀ ńgbà kan irú àwọn eléyìí
wọn a máa sọ fún wọn pé lọ́ọ́ fi ìkòkò ẹgbẹ́ lélẹ̀. èwo wá ní ìkòkò ẹgbẹ́ tó pure yàtọ̀ sí pé kọ́ lọ́ọ́ rí ìkòkò mọ́lẹ̀ kọ́ máa pa ẹdìyẹ fún, kọ́ máa kóbì fún, kọ́ máa ṣe ẹgbẹ́ lọ lóríṣiríṣi. bó là á ṣe dá ẹgbẹ́ lẹ̀, irú ẹgbẹ́ wo sì ni. wọ́n tán lọ́ọ́ fi kàlẹ́ndà àwòràwọ̀ gbogbo èyí tá à ń sọ yìí kò lè sọ fún wóróworó lẹ́yìn àjọ máa kà. ṣé kòkò ẹgbẹ́ jẹ́ dandan ni ọjọ́ dandan nù gbèsè ayé rẹ̀. ẹlòmíín bẹ ó ní ògo àmọ́ ara yóò sì máa lògo rẹ̀. ẹ̀rí máa pa mí fáwọn ẹlòmíín kí ló dé ọ̀rọ̀ tó jẹ́ pé Tinubu bá ti sọ òun náà bẹ̀ ni ó jókòó sí òun náà kọ́ kádàrá rẹ̀ ní ṣiṣẹ́. tí ọba jẹ́ ẹgbẹ́ ọlọ́mọ yọyọ àwọn eléyìí ni ìránṣẹ́ omi. àwọn ìránṣẹ́ yìí a máa wá lóríṣiríṣi látàrí abala ìràwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n máa ń gbà wá. àwọn ìránṣẹ́ yìí àwọn míì ń bẹ yóò pẹ́ láyé ẹ̀mí rẹ̀ gùn, àwọn míì kò ní pẹ́ láyé yóò sì ṣiṣẹ́ rẹ̀ yóò pọ̀. ọ̀nà tá a máa gbà fi ẹgbẹ́ lélẹ̀, ìjọ mímọ́ àfi lélẹ̀, ilé ìjọsìn mímọ́ àfi lélẹ̀. kérúbù ni ọ́ ni, sẹ̀lẹ̀ ni ọ́ ni, àáfàá ni ọ́ ni, dálé kéwúlẹ̀. ibi tí àwọn èèyàn gbọ́dọ̀ máa gbá yùn ní gbogbo bẹ̀ nígbà gbogbo ọgbọ́dọ̀ fi sílẹ̀ táwọn èèyàn tí wọ́n máa wà mẹ́. school dà á sílẹ̀, hospital dà á sílẹ̀, ọjà dà á sílẹ̀, market, club dà á sílẹ̀. gbogbo orí kan ní máa kẹgbẹ́jọ society, political party dà á sílẹ̀. àwọn tẹ̀rí tí ń dà á sílẹ̀ yẹn kì í ṣe pé làákàyè wọn ló débẹ̀ wọ́n sọ ọ́ fún wọn ni. agbájá lọ́ọ́ dẹ́gbẹ́lẹ̀ bẹ̀ ló ti láṣeyọrí. lára àwọn gómìnà kan nílẹ̀ Yorùbá wọ́n gan máa bíra rẹ̀ kọ̀wọ́ sọ míì kọ̀wọ́ kọ́lọ́ọ̀dì míì láyé white ní máa wọ́. wọ́n sọ fún ni. nínú àwọn ọba alẹ̀ Yorùbá ẹ rí i pé ọba kan bẹ white ní máa wọ́, wọ́n sọ fún ni. wọ́n sọ fún ni. bí tí ń wọ yẹn tó tẹ̀lé ìkìlọ̀ yẹn kí ni rèé ọ máa dá sí i lọ ni, ògo rèé ọ máa dá sí i lọ ni. tọ́ ọba jẹ́lẹ́gbẹ́ èèyàn fúnra ẹ wọ́ gan mọ̀ pé àwọn èèyàn wọ́n lọ́dọ̀ mi gbogbo ìgbà ni wọ́n máa ń wọ́ lọ́dọ̀ mi jàre ọ̀dà tọ́ bá yẹ pé bẹ́ẹ̀ bá ni èyí tó fi máa kóbì fórìṣà dá kílọ̀bù lẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ mi a máa jẹ́ ìlúpéjú club, a máa jẹ́ ẹ̀ṣẹ̀gànmídógó club, ẹgbẹ́ pátì wọ́n máa jẹ́ kinní kan PC, ẹgbẹ́ pátì wọ́n máa jẹ́ kinní kan sososo. láti bẹ̀ẹ́ máa ṣàjọ̀dún, ẹ máa dájọ́, ẹ máa ranra yín lọ́wọ́, ẹ máa kọ̀yà fúnra yín, ẹ máa dúró fúnra yín. fífi ẹgbẹ́ lélẹ̀ tọ́tọ̀nà nìyẹn. ṣùgbọ́n àwọn oníbílẹ̀ wọn ò ní sọ yìí fún yín. tó bá ti lọ́ọ́ gbó ṣàkásílẹ̀ ọ̀dà rẹ̀ òkóbá rẹ̀ wàhálà dé. ọ̀dàlẹ̀ kéwúlẹ̀ tó bá já àfáà ó sì wọ́n lè dá sàlátù lẹ̀. ẹ máa jọ́sìn bẹ́ẹ̀ ẹ̀dálẹ̀ kéwúlẹ̀ dálé ṣègúnlẹ̀ pé hospital. ẹlòmíì ń bẹ nọ́ọ̀sì abẹ́lé ló kọ́ kọ̀ọ̀kan lọ rẹpẹtẹ níjọ́ títí ń dá ọwọ́ léèyàn èèyàn tọwọ́ rẹ̀ kúrí èèyàn ń yè lọ́wọ́ ẹ̀ ní òkìkí rẹ̀ sì kàn kò sí ohun tí ò gbé sí. báwọn ọmọ rẹ̀ ṣe ń lọ ìlú òyìnbó wọ́n lọ oríṣiríṣi ìlú wọ́n lọ
nǹkan rẹ̀ sì ń rọrùn àbíyè ní látòdì ọ̀run kìí ṣe pọ́lọ́sùn nìkan ni wọ́n ń pè lábíyè o rárá o gbogbo medical doctor láyé àbíyè ni wọ́n gbogbo pharmacy láyé àbíyè ni wọ́n oníṣègùn awòye aláwòye ni wọ́n gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run àbíyè ni wọ́n ẹ gbádùn mi àwòye jagunjagun ni wọ́n tó yẹ pé gbogbo ohun tí wọ́n bá dorúkọ wọ́n máa ṣẹ́gun ẹ̀ èṣù ní ráyè dọ́dọ̀ wọn gbogbo àárín ẹ̀yìn ni wọ́n ti gé àwọn èèyàn lége tọ́pọ̀lọpọ̀ tí lọ́ọ́ jì sọ́fìn gbogbo ohun tí èsè tiẹ̀ wọ́n bá mú ewúrẹ́ lọ bíi lónìí yọ máa gùn tẹ̀ lọ òun lọ́la wọn ní àwọn ẹgbẹ́ òun wàhálà kínní tó bá ti mọ irú ibi tó bìlọ́ǹgì sí nǹkan rẹ ti bá ẹlòmíì ń bẹ ọ̀rọ̀ rí ọ̀jẹ́ mọ́kọ́ ṣoògùn kan ọ̀rọ̀ rí ọ̀jẹ́ mọ́kọ́ kóbì fún kínní kan sàárà lásán mo gbọ́ bá kínní kan ní ọ̀dọ̀ àwọn òbí tó bí èmi tí wọ́n bá dáná oúnjẹ tí wọ́n bá kọ àmàlà torí ńlá wa jẹ́ ńlù wa nísẹ̀yìn tí wọ́n bá kọ àmàlà èèyàn 6 wọ́n sì jẹ́ ó lé wọ́n jọ jẹ́ èèyàn 8 wọ́n á farabalẹ̀ máa wò báyìí àkíyèsí tí mo rí nígbà èwe mi mo rí pé bálejò ọba wá lálẹ́ àgbàlejò títí òru láwọn àlejò tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá mi wọ́n jẹun ṣé báàrin ṣe rí leléyìí ẹlòmíì lè sáré wá jẹnàjẹnà bàbá mọ wá o ẹ dákun ìyá ń jẹun o bàbá mi lè sọ pé ìlówó ti ń gbè fún ọ so lè dáko òun ọ̀dàkó sórí ilẹ̀ yìí bí ọba lè dá dé máa dá lọ ìṣàdàkẹ́ máa wò báyìí ìjọ bàbá mi kú mo tó mọ̀ pé àṣẹ gbogbo ohun tí ń ṣe oore ni àárín ibi tí Ọlọ́run bá fi rọ̀ Ọlọ́run tó ń bá ń ṣe tẹramọ́ wàá máa rí àwòye ń bẹ Ọlọ́run yóò fi àlá hàn ẹlòmíì ntọ́ fẹ́ ṣẹlẹ̀ sí ọ ntọ́ fẹ́ ṣẹlẹ̀ sí ọ aláìlè wálẹ̀ kínní yọ wálẹ̀ kejì yọ wálẹ̀ kẹta tọ́ ọba yà sí tọ́ bá di bí ẹlẹ́ẹ̀kẹrin tọ́ bá padà ṣẹlẹ̀ sí fún rẹ ọmọ àwọn ènìyàn tí mo sì ti fi kínní yìí lálàá mo ti fi lálàá àdúrà wọn gbà ó ara àánú gbà ó ọ̀rọ̀ wọ́n dayọ̀ èmi náà rèé o ọ̀rọ̀ kan lè máa dùn ẹ́ lẹ́mìí jẹ́ ń bá máa yìí sọ tọ́ ọ bá ti gbọ́rọ̀ kan níbì kan má wàá gbé wá bá mi o ẹlòmíràn máa pè mí ẹlò sà orúkọ mi ní kàfílà táwọn wá ọmọ adéfàbí ẹjọ́ láti Canada mo ti ń pè yín èmi àti màmí àjọ lọ́dọ̀ ya kan Ìjẹ̀bú-Igbó odò mo ti dára mi mọ̀ pọ́nmọ ẹlẹ́gbẹ́ omi ni mi o ṣùgbọ́n ẹ sọ àwọn sàrà tí mo lè máa ṣe fún yín fóun ẹ sọ fún mi èmi yẹn dárú wọn lóhùn ìgbà tí wọ́n sọ fún wọn pẹ́lẹ́gbẹ́ omi ní ọ̀nbí wọ́n tún sọ fún òṣè béèrè sàrà àtọ́run àṣẹ lọ́hùn sẹ́mi ní kí wọ́n á yan sàrà fún èmi yẹn yan sàrà fún yẹn ń gba àwọn èso sà ó béèrè dáadáa mẹ́ pé sàrà wo ni kí n máa ṣe ṣé àwẹ̀ ni máa gbà ní àbí náfìlà wọ́n sọ fún bẹ́ẹ̀ tọ́ba lẹ́lẹ́gbẹ́ omi ni ọ́ mi mọ̀ bẹ́lẹ́gbẹ́ ọmọ yọyọ ni ọ́ mi mọ̀ bí kinní kan ni ọ́ mi mọ̀ ọkàn dóò mo ti mọ̀ra wọ mi náà pé ọmọ ìràwọ̀ yẹ̀pẹ̀ ni mo lọ but mo fẹ́ kẹ́ ẹ sọ àwọn nǹkan tí mo gbọ́dọ̀ jìnnà sí yẹ̀pẹ̀ wo ni mo mọ̀ tó jẹ́ mbẹ́ yẹ̀pẹ̀ omi ni àbí yẹ̀pẹ̀ afẹ́fẹ́ àbí yẹ̀pẹ̀ iná àbí yẹ̀pẹ̀ sáá èyí tá à ń bá lọ àti ìparí ẹ̀ o part 1 lélẹ́yìí a máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́la táàyè bá wà ẹni ọba ní ohun tó fẹ́ béèrè lásìkò ìgbà tí mò ń ṣe program lọ́wọ́ yìí ń dá yín lóhùn tó bá jẹ́ mo lè dáhùn o tó bá jẹ́ pé ọ̀rọ̀ ràwọ̀ lọ́ọ̀bà béèrè má bì mí o
tó bá béèrè 2000 nígbà lọ́wọ́ rẹ̀ wo consultation ẹlẹ́mìí tí ẹ pè mí sọ yẹ káwọn máa sọ rárá wèrè ló kọ ìbò ọ̀rá fóònù 1000 ní nẹ́tíwọ́ọ̀kì ibè dúró ìjọba tó kọ́sibítù kalẹ̀ fún yín tó sọ pé ẹ máa wá gbà òsàn fẹ́ ò ní gba káàdì mẹ́ ọ gba káàdì ìmọ̀ tọ́lọ́hún fèmí nìyẹn èmi èéfi kún fún yẹn èsì ní ju bọ́rọ̀ rẹ ní ṣe jẹ́ ni wọ́n sọ fún ọ tọ́lọ́hún fún mi mọ̀ nìyẹn àmọ́ sanwó consultation ẹlẹ́mìí ò tiẹ̀ máa sọ pé ohun tó ń bá yín sọ̀rọ̀ wòlíì ṣọ́ọ̀ṣì rẹ èsì wòlíì tọ̀dọ̀ mi àáfàá lèmi náà àáfàá lè kéwú tọ́ dálẹ̀ kì í ṣe tọ̀dọ̀ tèmi pọ̀dọ́dọ̀ èmi ọ̀sánwó ń gbowó lọ́wọ́ rẹ̀ ń bá gbowó lọ́wọ́ rẹ̀ tán wọ́n á dà ọ́ lóhùn ì máa ń wò lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kò lè kún tó privacy yẹn ìdí tí òfin kún tó ni pé mo fi ṣe kà èrò máa pọ̀ ní kálukú ní oṣù fẹ́ ká dáhùn lóhùn àdúrà wọ́ gbà ọ́ ara àánú gbà ọ́ bẹ́ẹ̀ bá ní ohun tẹ́ fẹ́ béèrè àlá ni àbí tọ́sọ́nà kan ní ẹ̀bí ń báyìí á dàrá wa lóhùn sálàmù alaykum rahmatulah. Tíkẹ́ẹ̀tì ni mo kó kalẹ̀ yìí ní òrìṣẹ́ o oríṣiríṣi oògùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe gbèsè náà ni gbogbo rẹ̀ ń já sí o mo tún kọ́ sẹ́tí gbogbo ayé ṣe lásìlà tèmi bá mi o níṣẹ́ bí ọmọkùnrin ó tó gẹ́ ikú yájẹ̀ sí lọ o. èrì bìrè gbogbo ọwọ́ ẹ̀dá lẹ̀ ewúrẹ́ ni wọ́n fi so kí ńlá irú èròkèrò wo ló wá wá sí ọlọ́kàn. àdánìkan gbèrò ní bá màmá rẹ̀ sùn títẹ̀mí burú ju tiẹ̀ lọ níwòyí ìjọta tẹ̀bẹ́mi náà rèé lọ́jọ́ òní dáráyé ń ṣe láǹkẹ̀ fún láwùjọ òní lọ ń mọ̀ pé bá a bá sọkó sàn èèyàn máa padà wá bọ́lájí ilé Dr. Sheikh Lukman Àyándáré ni ó jẹ́ àjọ lọ àgbà ìṣègùn tó mojú ewé àtẹ̀kù tí fi ń jáde tètè ọmọ ọ̀dọ̀ àgbà tí fọgbọ́n inú àwọn àgbààgbà gbogbo ẹni tó gun ayé ń yọ lẹ́nu bàbá ọgbẹ́ tẹ́lẹ̀dùmarè bomi ọgbẹ́ fún pé kọ́ máa fi bá gbogbo oníròbìnú jẹ́ gbàṣẹ́gbàyà Dr. Sheikh Lukman Àyándáré òfin fásitì bàbá ọgbọ́n ọ̀fọ̀ pẹ̀lẹ́ dalẹ̀ àgbàlájọ déwé àtẹ̀kù fi ń já lọ́wọ́ ẹ̀bí mànàwá kí ni irúfẹ́ ogun tó dojúkọ irú àìsàn wo ni ń bá wọ̀ yá àjà kí ni ìṣòro rẹ tó fi fẹ́ gbé pekupeko jẹ agbádọ̀ ọkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nọ́mbà 29 àdúgbò Akínọlá ní Lady Lack Road yàrá kejì lápá ọ̀tún lọ́dọ̀ bàbá ọgbọ́n ni ọmọ lọ tààràtà ní Bàrígà nígboro Èkó ibẹ̀ lolú iléeṣẹ́ wọn tàbí kò kàn sí wọn lọ́pọ̀pọ̀nà onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn ẹ̀ka wọn tó ń bẹ lẹ́kùnlé ilé alúbàtà nígboro Ìsẹ́yìn Ẹ̀dó 08032983298 tàbí 08089038658 òun náà ni WhatsApp nọ́mbà wọn. ìwọ náà kà sí wọn lónìí ọmọ wípé Elédùmarè fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ. ẹ má jẹ́ kó bí wa nínú ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín èmi ni mo fi nọ́mbà gbogbo síbẹ̀ yìí pé káwọn èèyàn máa WhatsApp àti kí wọ́n máa pè ṣé ẹ ti mọ̀ pé ìwà wa ò lè dọ́gba ìwà wa ò lè dọ́gba prógráàmù yìí orí pépà ló ti bẹ̀rẹ̀ ní ọjọ́ tó ti pẹ́ ìgbà tó kúrò níbẹ̀ ọbọ̀ sórí rédíò wọ́n máa ń ṣe lórí rédíò nílùú Ìbàdàn hello wàlékù sàlám wàlékù sàlám ẹ káalẹ́ o ń bọ̀lẹ̀ tí ń pè mí o. ẹ̀jẹ̀ mọ́ ń wo prógráàmù yín ni láti UK ni mo fi ń pè. láti UK ok ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sáà. ẹ ra mà o ẹ káalẹ́ yes ma. ẹ̀jẹ̀ ṣé mo wà lórí láìní àbí private one ni. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí n máa pè é padà ní ṣàǹdà mi. ẹ jẹ́ ẹ ló mà. hello. ẹ jẹ́ kí n fún yín ní WhatsApp number. yes call me. ọ̀ya 080. 890. 080. 890.
890 38 38 658 653 ọyẹ pé kí n gbọ́ 080 alright ma 890 aha 38658. yes ẹ lọ drop message síbẹ̀ fún mi àdúrà gbà wa aleykum salam èmi kì í ṣe àfa orí Facebook o àwọn èèyàn máa ń fi dìdìrín lọ yàn ẹlòmíì á pè mí wọ́n gba 70 million lọ́wọ́ òun wọ́n gba 30 million lọ́wọ́ òun ń gbowó lọ́wọ́ rẹ o níbi wọ́n bá ti gbowó lọ́wọ́ rẹ ni wọ́n máa pè wọ́n kéèyàn má fi ìpè yọmí lẹ́nu kéèyàn má fi pípé kọ́ má fi yọmí lẹ́nu torí ẹ̀ mo fi stop ẹ̀ fún àwọn èèyàn pé anybody ò gbọ́dọ̀ béèrè ìtumọ̀ àlá lọ́wọ́ mi mọ́ ibi tí kálukú bá ń lò sí mo ní kálukú ó máa pè síbẹ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ ti pọ̀ jù oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wá bá mi even tó fi débi àwọn ọba aláyé táwọn ò tiẹ̀ mọ̀ yìí pé wọ́n ń wo gbogbo ohun tá à ń ṣe wọ́n ní ká máa ṣe ohun tó ríran wa ṣùgbọ́n ká fi òfin sí wọ́n wá bá mi dàárò yìí pé láti aago 6 àárọ̀ di aago 12 ọ̀sán kálukú wọn máa pè má wulẹ̀ kó drop message o tó bá drop bó ṣe fi sí ló ṣe bá o ẹnìkan kan ra mẹ́ẹ̀gì fún mi o ẹnìkan ra káàdì fúnra ara mi mo ra káàdì ìgbà tí mẹ́sẹ̀gì bá ń bẹ lórí fóònù mi mẹ́sẹ̀gì bíi 3000 tí kálukú sọ pé kí n máa ṣe mi ní dáhùn àlejò lóhùn àbí mi ní ṣiṣẹ́ táwọn èèyàn bá bẹ̀ mí táwọn èèyàn lérò pé mo ti di kọ̀ǹpútà mi ní dáhùn rẹ o ṣùgbọ́n ní tí mo bá ní appointment pẹ̀lú ẹ̀ máa dá ẹ lóhùn tí wọ́n bá pè mí nígbà 1 million máa dá ẹ lóhùn torí pé mo ti mọ̀ pé mo ní appointment pẹ̀lú ẹ̀ káàdì mi gbọ́dọ̀ rí pé ó wà ní ọwọ́ rẹ la mú káàdì yẹn pé ó ti dé ọ̀dọ̀ mi mo wá fún ẹ ní káàdì yìí ẹ rí báyìí tí ó bá ti sí lọ́wọ́ rẹ má wulẹ̀ dà mí láàmú ìní dán lóhùn rárá ti gbéraga kọ́ ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ o ọmọ mi kan ó ní ẹnìkan tí ń bá ṣiṣẹ́ ṣàǹgbọ́mìyé arábìnrin yẹn rí ṣe ẹnìyàn á máa pè é ní gbogbo ìgbà ìdí máa dà lóhùn àṣẹ lásìkò ìgbà tí dọ́là wọn ẹni yìí wọ́n jọ ṣiṣẹ́ àtàwọn kan kò dọ́bù díìlì ẹni yẹn o iṣẹ́ ló dà wọ́n pọ̀ o tí wọ́n ń ṣẹ́ dọ́là nkankan owó há wọn ò rówó gbà pé àwọn tí ń bá ṣiṣẹ́ wọn ò rí owó wọn gbà wọn ò sì mọ ibi tí ń gbé ẹni ó jẹ wọn mọ́ra wọn ò rí yẹn mọ́ wọ́n bá trace nọ́mbà ẹ̀ wọ́n track ẹ̀ wọ́n á wò pé ta ni wọ́n jọ ń pera wọn bó ṣe jí ọmọ mi yẹn nìyẹn àwọn ọlọ́pàá wá gbé ńlé kí n tòun wọn ní bẹ́ẹ̀ ní tí ẹ̀ jalè bẹ́ẹ̀ ní kankan lẹ́ẹ̀sìn kankan ṣùgbọ́n ìlẹ̀ lè jẹ́ káwọn orí obìnrin yìí wọ́n rí obìnrin o wọ́n mú un lọ àwọn agbófinró yìí wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé ẹni tá a bá ti ní appointment pẹ̀lú rẹ̀ ká má máa gba kọ́ rẹ̀ ká dẹ̀ má store nọ́mbà rẹ̀ èmi kì í pé èèyàn o ìní bàbá kan tẹ́ ẹ bá sọ̀rọ̀ o ìnínú gbó kan tọ́ lọ o èmi tí ẹ máa ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ máa ń pe nọ́mbà mi rèé o èmi gangan ni báyìí ẹlẹ́mìí lè pè mí sọ pé kí ló dé ohun yìí jó ohun obìnrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń complain mi rèé o ọmọ ọ̀sẹ́yìn ni mí o ìsẹ́yìn mi nìyí lẹ́nu mi kàkàkà yìí o gbogbo ẹnu mi kọlà bíi tàǹgìrì yìí o tí n bá ní appointment má gbé ọ̀rọ̀ burúkú kan síwájú mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí bẹ́ẹ̀ bí tọ́ bá ń lò sí máa lọ fẹjọ́ dà wọ́n láàmú bẹ́ẹ̀ ń tọ́ bá bẹ̀ mí dán lóhùn àmọ́ inú kan wá sọ pé ọ̀rẹ́ òun kan ó sì á lóhùn lálàá òun èmi wá jẹ́ dísẹ́nárì àlátọ́ máa fi fóònù dà mí láàmú ṣọ́ọ̀ṣì tọ́ bá lọ máa palàgbà mi àṣàlátù bí tọ́ bá lọ máa pa àfáà mi máa dà á láàmú fún àǹfààní àwa tá a wà ní gúrùpù yìí ká máa bẹ́nẹ́fìtì àṣírí ayé la wà fún látàgò 6 àárọ̀
dàgò 12 àyè wà mọ́ lẹ́yìn ìjọ yẹn ó tún di ìjọ kejì má lọ drop message kankan lè sínú WhatsApp fún mi ní ìdá ọlọ́run o àmọ́ ọ̀tí má ní appointment pẹ̀lú rẹ̀ fọkànbalẹ̀ tí ìwọ kan bá ní káàdì yìí lọ́wọ́ tí fámìlì rẹ̀ sì pé 10 tí n bá ti mẹ́ni yẹn pé àǹtí mi lágbájá báyìí ni wọ́n ní ń pè yín nítorí àǹtí rẹ̀ yẹn wọ́n dọ̀ lóhùn ọlá káàdì mi tó wà lọ́wọ́ yín ni àkìlẹ̀ àwádé tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni orí Facebook la wà oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ èmi yẹn sáà fún orí Facebook ilé jáde kan fún mi sọ pé kíní kan gbogbo ohun tí nǹkan béèrè owó lọ́wọ́ ẹnìkan ìsìnkú ẹnìkan sẹ́ndì owó sí mi ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa sí wa àmọ̀ yín ọlọ́run yóò máa pọ́n yín lọ́wọ́ ọlọ́run yóò máa pọ́n yín lọ́wọ́ ẹ̀ ní rilẹ̀ láéláé gbogbo ẹ̀yin tẹ̀ wà lájọ ẹ̀ rì ṣe ẹ̀ ní gbé sájò ẹ̀ ní gbé sájò gbogbo ẹni tó wà nínú ìṣòro kan àbí míì wàláì ìṣòro dé ni yóò fi yín lẹ̀ gbogbo ẹni tó lówó yóò máa lówó sí gbogbo ẹni tí ètí ga ẹ̀ ga gbogbo ohun tẹ́ ń fẹ́ ọlọ́run ó ṣe fún yín aláìyá alukura ìpè ẹ má pè mí o ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti gbọ́ níbì kan ọ́ tún máa wá béèrè ọ̀rọ̀ kan tí ò ní túmọ̀ sí lọ́dọ̀ mi ìní dá ọlọ́run o ibi wọ́n ti sọ fún mẹ́ni kọ́ kẹjọ kọ́ lọ bá wọn á dára fún yín á dára fún mi. ń wò ó pé àbíkàtì ẹ̀ ìràwọ̀ fúnra wa lọ́la ni àbí lọ́túnla ẹ̀jẹ̀ á máa wò bọ̀ inú ọ̀la sọ́túnla ẹ̀jẹ̀ á máa wò bọ̀ máa tẹ̀sí ẹ̀ sí èyí tó bá máa jẹ́ mẹ́ ẹ ra ànúgbà o ẹ ra ànúgbà ìlú Bàrígà ni mò ń gbé o Akínọlá street number 29 Bàrígà yàrá 2 lápá ọ̀tún nígboro Èkó àwọn bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ilé alùbàtà Ẹ̀kúnlé Ìṣẹ́yìn mo sì lọ ọ́fíìsì nìbàdàn bẹ́ẹ̀ náà ni mo nílò ṣògbó mo lọ ọ́fíìsì mi wà nìbàdàn mi Fìjàbí electronics ń bẹ ni bàbá ti ra rìn yìí síwájú díẹ̀ bígbà tó ń lọ sọ́fíìsì àwọn road safety orí yànnà kan kọ́ńdú báyìí mẹ́ni ọ̀yà sí gbogbo àwọn ẹ̀ tí máa ń wá mi wá ni wọ́n mọ̀ bẹ̀ wọ́n sì jẹ́ Ṣòṣogbo ni lẹ́yìn ilé Àwúyé lókè baálẹ̀ lóṣogbo ibẹ̀ ni òfìdí kalẹ̀ sí èmi kì í gbéra mi ga o ìwọ tó bá jẹ́ pé ò lè jáde ìránṣẹ́ lèmi wà fún ǹjẹ́ mo lè rí yín kò síbi tó wà máa wá ìnira àwọn ọmọ fúnra ara mi máa wá ọ̀rọ̀ tó nítumọ̀ ni kò torí ẹ̀ pè mí ọ̀rọ̀ tí ọba ti da má gbé síwájú mi èmi á máa búyàn bẹ́ẹ̀ ni torí pé ǹgbà lọ́wọ́ rẹ̀ o sì lè fọ̀rọ̀ burúkú o lè fi lọ mí àdúrà yẹn gbà o ilẹ̀ òní ti súbà yìí o ògo wa òní wọ́kùn ògo wa bẹ̀rẹ̀ sí ni máa tẹ̀ lọ láti sìn lọ àti sí láéláé ara ànúgbà o. nínú ọ̀rọ̀ ènìyàn ẹni tí ráyé ṣe ní gbẹdẹmukẹ kò sí nínú ọmọ adarí fún tí ṣòro tí ẹ ò ní dé bá ẹni tí bá ń ta ara rẹ̀ lókù. gbogbo ayé bá forí ìrókò tí ṣòro ayé bá forí oro àmọ̀lé ọmọ ló ń gbèjà ẹni tó bá lè gba ni lènìyàn ké sí adéyínká ọmọ sóníbárà ni mo fi wí pé kí yòbìyà ó tó dé kò tí ó kẹ̀mẹ̀mẹ̀ káyà ké sólúgànbe ogun ayé ó tó gbé ni mi láàyè. ogun ayé tí ń sayé ọmọ ẹlòmíín dìdakúdà ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń àánà dábẹ́ ọwọ́ akárìbọnú alákọ̀ọ́rí ń lọgun pé sóun ní
lòdì síráwọ̀ ẹni gbogbo rẹ̀ lọ́tọ́ ká mọ̀. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀mọ̀ràn nínú oníṣègùn òbílẹ̀ tó mọyì inú òpin nínú kahun Dr. Lukú ọmọ àyàndáre tó lójú inú tó lè fàtẹ́lẹ̀wọ́ ẹni béèrè ibi ìrìn àjò ẹ̀dá gbé ní kọ́kọ́rọ́ olúwa ní fún ọ ṣe kì í sọ̀rọ̀ àbámọ́dá gbogbo ẹni tó rebẹ̀ ló lérò yìí. Kí ló kú ayé tó dojúkọ? Kí ni ìṣòro rẹ táyé fi ń dáná mọ́ ọ? Àìsàn wo ló fẹ́ sọ ọ́ dá láìlera? Èèwọ̀ kan gbọ́dọ̀ wáyé. Dr. Lukú ọmọ àyàndáre ní ká ẹ wá lọ. Bísà ní bá ń sòjòjò, bóbìnrin ọ̀bá róyún ní. Bàbá ọkọ mojú ògùn, Dr. Lukú ló lè pa obì rẹ̀ nírè. Ọ̀pọ̀ àlálù ní kálukú ńlá tọ́yẹ ká lóye ìtumọ̀ rẹ̀. Òwú aláǹtakùn tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Mọ́ ọ gbọ́ mi, kọ̀sà dédé, ká máa kawó lójú oorun. Ṣàdédé kórìíra ẹni, àwọn àpẹẹrẹ burúkú tó léwu ni. Àìmọye èèyàn lọ́kọ̀ ọ̀run tàbáyọ̀ ọ̀run dà láàmú. Bó bá déwájú Dr. Lukú, ìmọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ló ṣiṣẹ́ tó dàbí aláìṣe. Àìmọye omidan ní tilé ọkọ délé ọkọ. Olúwa ọ̀dá ọbẹ̀ ìwọ gbọ́dọ̀ dákẹ́. Gbogbo ìjákulẹ̀ ìdákúrekú. Ẹ̀tọ́ ni kí gbogbo rẹ̀ ó wá sópin. Ẹnìkan bẹ tó lè ràn ọ́ lọ́wọ́ nílànà ìbílẹ̀ Yorùbá tó dáńgájíá. Dr. Lukú lórúkọ rẹ̀. Bàbá ọgbọ́n ojúlówó ọmọ Ìṣẹ́yìn. Ọmọ àyẹ́dẹ́rẹ́ òfin fásitì. Ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀fọ̀ pẹlẹdálẹ̀. Abálájọ tí wí àtẹkùn jẹ́ wéréwéré. Bọ́ọ̀ bá rẹ bẹ̀, ó yìn lọ́hùn lógo. Ẹni bá lè béèrè ní rígbà. Dẹ́mi mọ́ra kí n pa ọ́ lórúkọ àìsàn tí jẹ́. Sorí kodò kọ́ mi lè sọ̀rọ̀. Kí n fi ẹsẹ̀ sí lórúkọ ìṣòro àti ìdààmú. Ẹni bá dákẹ́ títí ẹ̀ ọba. Kíkárí bọnú ọ̀tán ṣòro èèyàn. Ọmọ tó bá sípá olè yẹn gbé mọ́yà. Àmọ̀lé ọmọ ló ń gbèjà. Ọya gbéra ńlẹ̀ ló fi wòsàn ẹrẹ́ dọ́lá. Ọ̀la lè kàn sí Dr. Ṣèyí Lukman ọmọ àyàndáre bàbá ọgbọ́n oníwòsàn ìbílẹ̀ ọkùnrin ńlá gbogbo irúfẹ́ ogun ayé tó bá dojúkọ kíákíá kò ní pẹ́ tí gbogbo rẹ̀ ó dìrọ̀. Ìwòsàn ìbílẹ̀ pọ́nbélé ni ìṣègùn tí wọn ò ní nǹkan èèwọ̀ nínú gbogbo tí ọ̀dà kọ̀dá nílé iṣẹ́ tiwọn. Ìgbàgbọ́ nínú Ọlọ́run àti bẹ̀rù ọba Ìdùmarè lọ́jọ́ kí titi ẹ̀ ọ́ yàtọ̀. Olú iléeṣẹ́ Dr. Ṣèyí Lukman àyàndáre ń bẹ Lákíọ́lá Street number 29 Lady Lack Road second room by the right Bàrígà nígboro Èkó tàbí káàkà sí wọn lópòpónà Onírèké apá kejì ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ọkọ̀ iléeṣẹ́ àtìsẹ́yìn ń bẹ Lákùnlé bẹ́ẹ̀ bá ti délé alùbàtà nígboro Ìṣẹ́yìn. Ẹ̀lú wọn bábá jẹ́ Dr. Lukman àyàndáre gan lẹ́yìn fẹ́ ké sí 08032983298 tàbí 08089038658. Ó tún ni a fi kàn sí wọn lórí wàsáàpù wọn. Ìlera gbá lòògùn ọ̀rọ̀. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. Ẹ kú jòkó. Ọlọ́run ọba ò ní dá wa dúró fún ìyàjẹ. Àdúrà gbogbo yín ọgbà ẹ ra àánú gbà. Láti wákàtí ọ̀wọ̀ yìí lọ́hun títí ń dánú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa yóò máa lékún. Èyí tó kù díẹ̀ káàtó Ọlọ́run ọba ọ̀gá ògo yóò jẹ́ kí ọ̀rọ̀ wa ọjà sẹ́sọ̀. Ẹ wo ìwé ọwọ́ mi yìí. Ìwé tẹ̀ ń wò yìí. Èmi ni mo ṣe ìwé yìí jáde níbi ọdún bíi méjì sẹ́yìn. Ìlú London ni wọ́n ti bẹ̀ mí ní ìwé tẹ̀ ń wò lọ́wọ́ mi. Àwọn klọ́ọ̀bù kan ni wọ́n bẹ̀ mí. Wọ́n ní àwọn kì í rí ààyè wálé. Àwọn sì fẹ́ máa ka gbogbo ohun tí a bá ń sọ. Àwọn fẹ́ máa kà á tí ó wà lọ́dọ̀ àwọn. Wọ́n gbé owó kalẹ̀ mo ṣe ìwé yìí fún wọn. Wọ́n láwọn ọ̀gbà kí n ṣe é jáde ní Nàìjíríà kó tó di pé wọ́n padà yọ̀ǹda lọ́dún yìí. Ìgbà tá a ṣe wọn bá sí Nàìjíríà yìí bíi 5,000 pieces kò lọ́sẹ̀ méjì tó fi tán. Ìwé yìí kò lo ọ̀sẹ̀ méjì tó fi tán. Tó
ìwé mi wá fẹ́ jáde báyìí ìwé mi ìtọ́ fẹ́ jáde yìí ìwé yìí jẹ́ ìwé akọni pa dispenser no ibi pa plug yẹn apá yìí náà. ìwé mi ìtọ́ ẹ dákun ẹ má bínú o ẹ dákun o iná nápà ló ṣe mẹ́nàmẹ́nà ṣẹ́rí ìwé tó fẹ́ jáde yìí àwọn ọ̀jọ̀gbọ́n náà ló wá bá mi pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn fẹ́ ìwé kan tó jẹ́ pé yóò wúlò fún gbogbo èèyàn ìtọ́jú àrùn ni o gbogbo àwọn àláta ti kọ àtìyíta àti ìráyè kọ solúsàn tó yẹ kó máa wà sí àlá kọ̀ọ̀kan yọ wà mẹ́ ẹ máa wo gbogbo àlá tí mò ń post sí ẹ mọ̀ pé mi ń kọ pé òun tẹ́ ṣe lélẹ́yìí wọ́n kàn máa sọ pé àwẹ̀ àtàdúrà torí pé tá a bá máa kọ́ síbẹ̀ káwọn èèyàn máa sọ pé à ń dọ́gbọ́n kàǹfààsì àwọn èèyàn pé kí wọ́n lè máa wádọ̀ wa ẹ gbádùn mi ìwé yìí wọ́n wá kọ́ńté pé sàárà kọ̀ọ̀kan tí yẹn lè máa ṣe sí àwọn nǹkan wọ̀nyí yọ wà ń bẹ́ ó wúlò fẹ́ni tó bá jẹ́ pásítọ̀ wòlíì àáfà kò sàáfà kò sí wòlíì kò sí babaláwo ó wúlò fẹ́ni bọ́dì pé èèyàn máa fi tírìtì ara ẹ̀ ìwọ tó ti dáráwọ̀ rẹ mọ̀ tẹ́lẹ̀ àwọn nǹkan tó yẹ kó máa ṣe tó ọ̀rẹ́ ni sọ fún ọ bá nínú ìwé tí mo wí ṣé wá rí ìwé yìí tá a ti ṣe tẹ́lẹ̀ ìwọ tó ń wò mí ọkàn ń wò mí ní olè rí ìwé ìrà lọ́wọ́ mi èyí tó ṣẹ́kù lọ́wọ́ èmi náà rè èmi náà fi mẹ́ǹtẹ́rì ẹ̀mí mi ni ìwé yìí yóò pọ̀ díẹ̀ àwọn nǹkan tó wà nú ẹ̀ àṣírí ayé ó pọ̀ bẹ́ẹ̀ bá mú àwọn ìwé oríṣiríṣi tó lè máa wẹ̀ fúnra rẹ tó yẹ pé àwọn nǹkan gbáǹkọ́gbì ọ̀pọ̀ mẹ́ 10,000 ní ìwé yìí owó yẹn kéré kò tó owó tẹ̀ fi ń ṣe fàájì tẹ́ bá lọ fáṣì òtẹ̀ ẹ mọ iye tẹ́ ń ná mbẹ́ tẹ́ bá lọ kàtín ẹ mọ iye tẹ́ ń ná mbẹ́ bẹ́ẹ̀ lọ bí wedding ẹ mọ iye tẹ́ ń fi ra àjẹkújẹjẹ 10,000 naira ìwé yìí ó wúlò ju owó ẹ lọ gbìyànjú kẹrà mbẹ́ yóò jáde ní December ni yóò jáde mi ì fẹ́ kó pọ̀ rárá kódà àwọn kan tiẹ̀ ti ń sanwó sílẹ̀ pé àwọn ò fẹ́ kó jẹ́ pé a máa sọ pé wọ́n ti rà á ìwọ tíwọ náà bá fẹ́ sanwó sílẹ̀ o lè sanwó ìfọ̀n lákàntì nàmbà ọba ti sanwó bẹ́ẹ̀ àkọ́kọ́ tiẹ̀ náà lẹ̀ ìlú kan lèmi ń gbé ìlú tó o bá ń gbé sọ tó o bá ti sẹ́ndì owó sílẹ̀ tíwèé bá ti jáde á ti yọ̀wé rẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé a fẹ́ ká post ẹ̀ sí ni a lọ sọ́dọ̀ àwọn DHL iye wọn bá gbé e dọ́dọ̀ rẹ̀ tó bá ti lè sẹ́wọ́n tàbí ọba rẹ̀ ni tí ó wà bọ̀ gbà sọ bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa o ara àánú gbà o àdúrà wa tún ti gbà kò ní débẹ̀ aláàánú.